ilé tó gbé wá sórí ètò lé ní láì ní dóná pẹ̀lú mi ìfẹ́ ká sọ̀rọ̀ jù torí ẹ̀dọ́ ní kí n fẹ́ sáré mú àwọn nítorí tó súyọ wá ní agbègbè wa àti lórílẹ̀‐èdè ilẹ̀ Yorùbá òun ló gbénu wá lé ní. ṣé rí Yorùbá máa sọ̀rọ̀ kan wọ́n ní tẹ́ bá rí ilé kan tí ń tò ẹni ilé tẹ́ bá dé tí bẹ́ẹ̀ bá tò lọ́wọ́lọ́wọ́ ọmọ àlè ibẹ̀ ìdàgbà ó túmọ̀ sí pé kò fẹ́ sílé tí ò fẹ́ lọ́mọ àlè ní tí Yorùbá yẹn ń túmọ̀ sínú lélẹ́yìí tó ń jẹ́ káwa gan máa rí bí ìgbà tó jẹ́ pé ṣé dandan ni kí ìdílé ó lọ́mọ àlè ni àti fẹ́ ṣètò ọmọ ọkọ sí nígbà tá a bá tún kálẹ̀ mọ́ ọmọ ọkọ tí ò tó wá pẹ́ tẹ́lẹ̀ tán máa lè tún wá yọjú mbẹ̀ tó sì jẹ́ pé kò ní contribute kankan tiẹ̀ àfi bíbí ó ṣe bàjẹ́ tí ò ní lójú. Don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Tẹ́ ẹ bá wo ìlú Ògbómọ̀ṣọ́ àti ìlú Ìwó lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí nǹkan kan bẹ tí mo passive lórí ìlú méjèèjì yẹn tó léwu fúnlẹ̀ Yorùbá àtọ́jọ́wájú àwọn aràn òtù ó léwu o ìlú méjèèjì tí mo dárúkọ ní ìṣe ìléwu mo sọ ọ̀rọ̀ kan níjọ́ ní mo ní pánsá òfura pánsá jáná àjà òfura àjájì ọ̀rọ̀ bàbá wa ní o wọ́n ní bólé ò bá fura olè ó kó bólé ò bá fura olè ó kó òun lọ̀rọ̀ tó wà nílẹ̀ bí o bá sì tún máa pa òwe kékeré kan wọ́n ò ní ìdí tí bá ń jà tí ń kásọ lọ́rùn ìkàn nínú yàrá kẹ́ni tó wọ tiẹ̀ sọ́run náà mọ́ ṣàfihàn ìtumọ̀ tí ń bẹ́ńlẹ̀ ní Ògbómọ̀ṣọ́ àti ìlú Ìwó rèé o ogun ẹ̀sìn tí ń tàn kálẹ̀ ilẹ̀ Yorùbá díẹ̀díẹ̀ ká tó wá lọ wá sílẹ̀ Yorùbá mo fẹ́ ṣàwọn fídíò àwọn àfihàn fọ́nrán kan ní ti ń ṣẹlẹ̀ lọ́wọ́ nílẹ̀ Haúsá àwọn tí wọ́n ti wà nú ẹ̀ láti tó ti pẹ́ tí omi àlàáfíà ìlú wọn Ọlọ́run ti bọ́lọ̀ ni tani tó ń pè mí lóríṣiríṣi ọ̀nà táwọn kìíní yìí ń gbà ṣẹlẹ̀ sí wọn ní àwọn ìlú wọn tí ń fún wọn ní ẹ̀fọ́rí ńlá màá fi fọ́nrán kan hàn yín nísìnyí fọ́nrán yẹn òun rèé láti ilẹ̀ Haúsá lọ́hùn ẹ lè má gbọ́ nǹkan tán sọ dáadáa ṣe rí nǹkan tán fèsì mẹ́ lọ́wọ́lọ́wọ́ ilẹ̀ Haúsá ẹ máa rí ní tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ ẹ rí pé àwọn tẹ́rọ́rìstì àwọn báńdíìtì àwọn lẹ́hìn wòye tí wọ́n di òyìnbó kan mú sáàrin ẹ ti rí fídíò dáadáa mo kàn fẹ́ ṣàfihàn lórí ọ̀rọ̀ yìí láti lè sọ̀rọ̀ fún yín. ó jù báyìí lọ àtàníkà fẹlẹ hàn yín wéré ni ó jù báyìí lọ tí wọ́n ń fèsì nílẹ̀ Haúsá lọ́wọ́lọ́wọ́ nù tí wọ́n ń fèsì nílẹ̀ Haúsá lọ́wọ́lọ́wọ́ nìyẹn lélẹ̀ tá àti ilé sọ pé ìgbà báyìí ni ó dópin kí sì ló bí ẹ̀sìn tí ò fún wa ní ìlànà tá a máa gbà jẹun ṣùgbọ́n tí fún wa ní ìlànà bá ṣe máa lé ọ̀run tá a sì wà láyé tá a ti kú bó o ní àwọn ọmọ tá a bá fẹ́ kọ́ ọ̀run kọ́ tá a pẹ́ wọn lẹ́kọ̀ọ́ ayé bó òun ò sí ní dìṣòro sí àwa tá a wà lé ayé lọ́rùn bó òun ò sí ní rán ẹ̀yìn tẹ́ lálàáfíà sọ̀rọ̀ ọ̀sán gangan nítorí gbogbo ẹ̀kọ́ tá a fi kọ́ wọn ẹ̀kọ́ ọ̀run ni kò sí ẹ̀kọ́ ayé kankan bẹ̀ ibi tí wàhálà ti wà rí o a sì ń pe ọ̀rọ̀ yìí lọ́wọ́ ẹ̀ ó ti ń láàárọ̀ nú àwọn èèyàn ìjọba ó ti gba ìyànjú tiẹ̀ títí kò rí nǹkan kan ṣe sí nítorí pé kíní ti di àṣà àti ìṣe tilẹ̀ tiwọn ẹ̀ràn máa lọ lé kéwú ìlànà tá à ń lò ní Nàìjíríà bí ìlànà Gẹ̀ẹ́sì ni ẹ̀sìn rán máa lọ lé kéwú ọmọ kéwú tán ó ké gbogbo ẹ̀ tún máa lọ Saudi ó ké Saudi tán ó tún padà wá sí Nàìjíríà ṣé tí ó fi certificate Saudi gbogbo tó fọjọ́ àárọ̀ rẹ̀ ṣe as youth kí ni èso tẹ́ ẹ fẹ́ kó bí lórílẹ̀‐èdè tí wọ́n ti lo certificate yẹn fi ṣiṣẹ́ kí lẹ fẹ́ kí irú ọmọ bẹ́ẹ̀ dà sínú system táwa yìí tí mo bá ń sọ̀rọ̀ nípa common sense àwọn èèyàn máa rò pé ọ̀rọ̀ ẹnu lásán ni kì í sọ̀rọ̀ ẹnu ìtí wọ́n pè common sense kan tó lóye lórí ni kò rọrùn láti rí cheaply ó là ń pè common sense ní farahàn táwọn wò wẹ́rẹ́wẹ́rẹ́ yìí báwo ni èèyàn yóò ṣe máa sọ pé ọ̀run lòun ò máa lé nígbà tá a ti bí sílé ayé yóò wá máa ṣiṣẹ́ ọ̀run gbogbo ìrìnàjò tá a máa kọ ẹ̀kọ́ tá a máa kọ ẹ̀kọ́ ọ̀run ni láti belenja báyìí nílẹ̀ Haúsá tó máa bímọ ọkùnrin gbogbo ọmọkùnrin wọn kò lọ lé kéwú lọ́dọ̀ àfáà kan àfáà tó náà níṣẹ́ lọ́wọ́ tí ń ṣe tí fi ń jẹun àwọn ọmọ yẹn kò sóúnjẹ kò sómi kò sáṣọ tí wọ́n wọ̀ kò síbi tí wọ́n máa sùn
bí wọ́n sì wá máa dàgbà sínú ẹ̀kọ́ yẹn nìyẹn títí ní tí wọ́n sì máa kọ́ wọn ni pé àwọn tẹ́ ń wò ń ta yẹn o ọ̀tá yín ni wọ́n o ẹ̀yin nìkan lọ́lọ́run fẹ́ràn tọ́lọ́run ti pèsè ọ̀run fún látara bẹ̀ táwọn ọmọ ìbá dàgbà àwọn ò máa yìnbọn sáwọn tí ń lọ jẹ́jẹ́ wọn lójú títì pé kí wọ́n máa kú nítorí pé iṣẹ́ tọ́lọ́run ráwọn táwọn nù òun ní ń bí bandit òun ní ń bí Boko Haram lẹ́nìí nílẹ̀ Haúsá àwọn Haúsá gan tó jẹ́ elite wọn ò rí bí darí ìrìn àjò wọn sí mọ́ ọkàn tí wọ́n gan ò balẹ̀ òun ni òwe tábàbá wa ti máa ń pa látijọ́ tipẹ́tipẹ́ ilẹ̀ Yorùbá pé tí ara ẹlẹ́ni máa jẹ kòkòrò kí kòkòrò tá a bá rẹ̀ ní sọ fún òrùn rẹ̀ ò ní jẹ́ kí gbogbo ọjọ́ rọrùn sùn lóru òun ni tẹ̀wọ̀n ilé Haúsá tẹ̀wọ̀n ṣé wọ́n wá lálàáfíà lé ní ilé Haúsá wọn ò lálàáfíà etí aṣàfihàn rẹ̀ yìí ó burú jù báyìí lọ a ti rí ibi tó ti gbé amọ̀ tàǹkì jáde lẹ́nu ànásẹ̀ ní tí wọ́n gorí ẹ̀ tí wọ́n rẹ́dì fún wọ̀ wọ́n rẹ́dì fún ogun gidi láì ṣe pé wọ́n fẹ́ gbalẹ̀ epo tí wọ́n ò ṣe táà ti gba ọba ìjọba orílẹ̀-èdè Nàìjíríà táwọn sọ́kọ́ àbí wọ́n fẹ́ àwọn náà wà in control torí ẹ̀ ẹ wo ìṣòro táwọn kí bọ́ra wọn lọ́rùn wọ́n dẹ̀ rí náà rí kéèyàn bẹ̀rẹ̀ láti century ní problem yẹn ti bẹ̀rẹ̀ ẹ̀wọ̀n tó germinate ẹ̀wọ̀n tó dà ẹ̀wọ̀n tó result sílé ní ilẹ̀ Haúsá bẹ́ẹ̀ náà ni àwa náà ti rí tiwa nílẹ̀ Yorùbá báyìí títí ilẹ̀ Yorùbá ló wá fẹ́ burú jù torí mo sọ̀rọ̀ kan pa àmọ̀ pé ìhà tí Yorùbá kọ sí ìmọ̀ ẹ̀kọ́ ó tún lóye lórí ju ń tá a kọ sí àwọn nǹkan yòókù lọ Yorùbá value ìmọ̀ púpọ̀ látara àwọn agbára ló sọ wá dẹni tó gba ìsìláàmù nílẹ̀ Yorùbá agbára la bàbá wa débẹ̀ kò sí kankan agbára kristu alẹ́ ìyẹn lè fa tẹ̀sùbá àti kò sì máa ṣẹlẹ̀ níta wá débẹ̀ nù táwọn bàbá yẹn náà gbà tán tí wọn mọ̀ pé tí ó bìrì ìtì ń bí ìgbékùbí lọ́dọ̀ tiwa náà ẹ wo orí Facebook yìí láti bí ọdún bíi 4-5 sẹ́yìn ẹ wo social media fracas ẹ̀ náà rí ọ̀rọ̀ ẹ̀sìn ni pàápàá jùlọ lórí Islam tí ó máa àtàkì àwọn èèyàn mi wọ́n wá ti wá àtàkì àwọn ẹ̀sìn yòókù títí àwọn èèyàn tí ẹ wá kíp mi tí wọ́n sọ̀rọ̀ mọ́ wọ́n wá àtàkì ara wọn wọ́n fọlọ́pàá gbéra wọn kódà bí ara wọn bọ̀ láti Mẹ́kà wọn ó lọ arrest ẹ̀ nínú airport wọn ó gbé lọ sí prison níbi tí wọ́n ya gbòdìdé kí ló fa ẹ̀kọ́ yẹn ìṣòro tó bá wọn lé Haúsá lẹ̀ ń rí díẹ̀díẹ̀ àràpá rẹ̀ lẹ́ńdọ́gbọ́n rí nílẹ̀ Yorùbá lé ní títí wa ó sì burú ju tiwọn lọ torí àwa ti ní ìmọ̀ tó jinlẹ̀ ju tọ̀dọ̀ tiwọn lọ ní Haúsá àwa ti ní àwọn tó ní ìmọ̀ nínú ẹ̀ gan àti rán lọ Cairo àti ráwọn èèyàn tán lọ Saudi tán ti lọ kéwú lọ́hùn tí ò sí tẹ́ fi ń ṣe tán máa ti dé kò sí nǹkan tán fi ń ṣe ju pé ká bẹ̀rẹ̀ sí ní di àdúgbò láàmú ká máa wọn iná fáwọn èèyàn pé ìwọ ọwọ́ náà ni eléyìí alìkíámà ó dé bá láìpẹ́ yìí àwọn ni wọ́n rí ìwé alìkíámà ń bẹ lọ́wọ́ wọn ìwé iná ọwọ́ wọn ló wà wọ́n ti wà láwùjọ tiwa náà ẹ wá wo odidi ọba nílùú wo ẹ wo tí wọ́n sọ́dà kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ wọ́n sọ́dà ni nítorí pé bí ara Haúsá ò ní bá àpapálúwá tọ́ba ìlú bá ti ní kíní common sense ọ̀rọ̀ kínkíní ni ó trigger wàhálà nù gbèsè ayé rẹ̀ yóò sì di dàkúdà onírú tó ṣẹlẹ̀ ń wò tẹ́ ń wò torí àwọn èèyàn ń pè mí wọ́n ní kí n dá sọ̀rọ̀ wò kí n sọ̀rọ̀ ń pa ọ̀rọ̀ wò mo kàn kí lè fẹ́ sọ pa wò bàbá wa Sokoti Alágbẹ̀dẹ Ọ̀run tí wọ́n ń sọ̀rọ̀ wò láti ẹjọ́ ìṣẹ́ ìmọ̀ tó ní wọ́n ti rí lọ́dọ̀ wò wọ́n ti sọ ṣé àwọn ará àwò gan ṣé wọ́n tẹ́wọ́ gba gbogbo ọ̀rọ̀ tí bàbá Sokoti sọ tó gbogbo wọn ò tí ì rí náà rí lónìí ẹ fi wọ́n lẹ̀ ó dọ̀la inú mi dùn ó di èèyàn kan jáde tó fi ra rẹ̀ jìn àwọn bíi méjì àríkòkò náà òun náà support tí wọ́n hit Olúwo pẹ̀lú gbogbo àwọn wàhálà tí ń dánwò ní ìyàwó ẹ wá wò ó sólùwò rò pé tróònù yẹn ìran mùsùlùmí nìkan ni ó máa lò lọ tí kìrìsìtẹ́nì bá wá débẹ̀ lọ́la yóò dogun ọlá yẹn là ń sọ̀rọ̀ nípa rẹ̀ kì í ṣe tèmi kì í ṣe ní ìgbọ́tọ̀lá bá máa dé níwò tí kìrìsìtẹ́nì náà bá padà gba ipò ọba níwò yóò léwu torí kìíní tí ọba Abdulrasheed ń dálẹ̀ yìí kìíní yìí yóò ti gbinnikún tí ó ti kórajọ tí ó ti lágbára ìgbà tó bá mi ò bá jẹ wọ́n tẹ̀lé láwọn òfọ́ba kírísítẹ́nì ìfọ́ba mùsùlùmí láwọn fẹ́ èyí ó tún dogun ìwò ti wà nóde ẹwọ́n tó ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ ọba Ghandi tó bá jẹ́ pé mùsùlùmí ni wọ́n lọ jẹ lọ́ba ni ìṣòro tá a rí ní ìwé ìlà àmàrí l'Ógbómọ̀ṣọ́ nítorí tó Ògbómọ̀ṣọ́ fi ṣẹ́ díẹ̀ ni pé àwọn ará Ògbómọ̀ṣọ́ àwọn èèkàn nílùú Ògbómọ̀ṣọ́ àwọn tí bíbí ire tí wọn ò fẹ́ kó ìrìn àjò Ògbómọ̀ṣọ́ wó nílẹ̀ Yorùbá wọ́n wá pàmọ̀pọ̀ pẹ̀lú ọba lu wọn àti mùsùlùmí Yorùbá yìí ṣe bí tí ẹ̀sìn tó bá fẹ́ ṣe Yorùbá fàyè gbà ọkọ̀ ṣe ẹ̀sìn rẹ ọ̀sẹ̀ tó wọ̀ lórí ilẹ̀ rẹ kò sẹ́ni tí ó mọ̀ sí ṣùgbọ́n náà kàn fi ní ẹnì kejì lára tó fi sọ nìyẹn òfin ilẹ̀ Yorùbá gan tó sọnù má jẹ́ káwọn èèyàn complain pẹ̀lú tó ń ṣe
ẹ wo Imam Talia ẹ̀wọ̀n tí ń dálẹ̀ tó bá ti gorí mọ́mbà rí báyìí ẹ̀ lọ́pọ̀ mọ́ gbogbo ni yóò bẹ̀rẹ̀ sí í ṣe wọ́nran ṣẹ́jì ọmọdé la fẹ́ pè ní àbí ẹrù tí wọ́n gbé ju làákàyè wọn lọ ẹ̀wọ̀n tí Ògbómọ̀ṣọ́ fẹ́ dà tí ìbá ṣe pé ọba yẹn jẹ́ Christian tó bá dẹ̀ ní òun fẹ́ lo owó agbára tó ní lórí imam ayé ó sọ díjà ẹ̀sìn mọ́ lọ́wọ́ wọ́n sọ dogun ẹ̀sìn wọ́n ò ní nítorí pé Gandhi jẹ́ Christian ló ṣe gbógun ti imam Ògbómọ̀ṣọ́ ṣùgbọ́n gbogbo ará Ògbómọ̀ṣọ́ náà rí àwọn àtàjára àtàgán rí tí imam ń dánwò pẹ̀lú trónù Ṣàngó Ògbómọ̀ṣọ́ pẹ̀lú àrífín tí wọ́n mọ̀ pé àfáà bàbá ọba níbo làfáà tí bàbá ọba níbo làfáà tí níbo wọn ti tí àwọn ló sọ pé àfáà bàbá ọba ni even ní Saudi ìmáàmù yìí ṣe bàbá ọba ní Saudi wọn ò ṣe pé àfáà bàbá ọba ń lọ ní tó wá jẹ́ pé ìlú yòókù nílẹ̀ Yorùbá àfáà bàbá ọba bẹ̀ ẹ má wo ọ̀rọ̀ yìí níran ẹ̀yà àgbàgbà ilẹ̀ Yorùbá tẹ́ dákẹ́tẹ́ tẹ́ ń wò tí wàhálà rẹ̀ bá dé gbogbo yín lẹ̀ sáré tẹ̀mí yóò fẹ́ bọ́ wàhálà ń bọ̀ eléyìí tá à ń wò yìí náà Ògbómọ̀ṣọ́ wá parapọ̀ wọ́n pàmàpọ̀ pé bá ṣe gbọ́nlé ọkọ bẹ́ẹ̀ la gbọ́nlé àlè wọ́n wá lọ túùsì ìmáàmù míì nínú ààfin wọ́n túùsì ìmáàmù míì nínú ààfin eléyìí tó fẹ́ kó máa ṣàkóso mọ́sálásí tí ń bẹ nínú ààfin so wọn ò fẹ́ rí ìmáàmù Talia nínú ààfin mọ́ tó túmọ̀ sínú ibi tó bá dẹ̀ wù kábíyèsí ni ó darí ìmáàmù inú ààfin sí tó bá létò láàrin ìlú tó yẹ kí muslim tó yẹ kí ìmáàmù rẹpẹsẹ́ǹtì yóò lè kí ìmáàmù ààfin lòun trọ́stì ní kó lọ bá wọn handle ẹ̀ ló bá tán wọ́n wẹ́ jọ́dá wọ́n dá l'Ógbómọ̀ṣọ́ sí méjì wọ́n dá Islam Ògbómọ̀ṣọ́ wọ́n dá méjì tó rárá àwọn wèrè náà tí ó tẹ̀lé Imam Talia lọ a sì ra àwọn ọmọ ọkọ tí ó dò lẹ́yìn ọba bó ṣe rí nu àmì tẹ́rí l'Ógbómọ̀ṣọ́ tí ó dálẹ̀ nílẹ̀ Yorùbá Islam kò síbi tó wà ní world tó lálàáfíà o the only place tí wọ́n ti embrace àlàáfíà láyé ní Saudi Arabia àti United Arab Emirates tó Dubai ibi tí wọ́n ti embrace àlàáfíà náà tán fáwọn èèyàn ní freedom láti ṣe tó wù wọ́n ṣẹ́dí other places bí Iraq bí gbogbo àwọn Afghanistan ìṣòro ní Islam jẹ́ ń bẹ̀ West Africa ẹ lọ wo nǹkan táwọn èèyàn dánwò gbogbo tó jọ mẹ́sìn ìṣàtọ̀rìn wá táwọn bá mójútó ní tí ó bí ilẹ̀ Yorùbá ló jẹ́ èmi lógún ẹ mọ̀ pé àwa àti tètè máa rí àti tètè máa sọ tá a bá ti rí àásọ òdodo ọ̀rọ̀ sí ní sọ pé ká má sọ òun wàláhì òdodo ọ̀rọ̀ ní pé ká má sọ òun ẹjọ́ ẹ̀yin ènìyàn mi tẹ́ bá jẹ́ Muslim òdodo ọ̀rọ̀ ni mo ń dọ́gbọ́n sọ mo lè ti ṣàdéhùn fún yín pé nílẹ̀ parọ́ lórí kàní láíláí ní tó bá jẹ́ òdodo ọ̀rọ̀ ọbẹ̀ lèmi ó sọ ẹ̀yin ni kẹ́ ẹ wo tẹ́ ẹ ṣe Muslim ní mímọ́ lé dúró yìí àmì Muslim tó di kọ́ ṣùgbọ́n èmi ò fẹ́ràn yẹn jẹ́ mi ì fẹ́ràn kéèyàn máa ṣe nǹkan tí ò ní mọ́pọlọ dání arákùnrin kan ọmọ bíbí ìlú Ìlọrin ni ó fẹ́ jẹ́ mo sì rẹ́ni tá à ń sọ yìí ó sọ̀rọ̀ kan nípa ètò ayé pẹ̀lú gbàgbọ́ àwọn mùsùlùmí ó ní Muslim máa ń believe wípé gbogbo nǹkan pátá lábẹ́ ọ̀run àwọn làwọn superior jù àwọn nìkan Ọlọ́run dá àwọn míì ọ̀rọ̀ ń bọ̀ lọ́jọ́ iwájú tí màá sọ tó jọmọ́ ìrìnàjò bọ́lọ̀ ṣe dá ayé àti tọ̀run àmọ̀gbà tọ́lọ̀ ń dá ayé o kò sì sẹ́ni tó mọ̀gbà tó dá ọ̀run ṣùgbọ́n nínú ibi tí ìrìnàjò ayé ti bẹ̀rẹ̀ páwọn èèyàn ṣe wádìí ayé dé àbẹ̀rẹ̀ láti bẹ̀ gbogbo táwọn èèyàn sọ pé ó jọ àròbájọ ni o anything tẹ́ bá rí kà nínú Bible àti Quran òdodo ọ̀rọ̀ ńlá kan fẹ́ sọ fún yín ní gbogbo tẹ́ bá rí kà nínú Quran àti Bible ẹ gbà pé 2000 years ago ló bẹ̀rẹ̀ ayé sì ti wà before 2000 àwọn tó wá ti ṣẹlẹ̀ before year 2000 yẹn bó ní àkọ àwọn sí inú ìwé ìwòná rẹ́kọ̀ àwọn sí torí ẹ̀ ni mo ti fẹ́ kẹ́ ẹ ronú yín dáadáa ẹ lo common sense yín ayé ju bẹ́ẹ̀ ṣe rò lọ ayé ju Muslim àti Christian lọ ó ju bẹ́ẹ̀ lọ fáfáfá ó jù lọ ní gédégbé tí ò sí pé story ń bẹ tètè mi ni pé ẹ ṣàṣàyè rí ẹ ṣe dáadáa nú ayé ẹ má jẹ́ káyé ó tọwọ́ wa bàjẹ́ gbogbo ẹ̀yin tọ́lọ́ ń pè ní ẹlẹ́sìn lẹ́nìí tẹ́ ń ro nígbà tẹ́ pé bóyá ọ̀run ó ti sùọ̀ fún yín certificate ọ̀run bẹ́ẹ̀ nínú ilé yín irọ́ ni o wọ́n ń tàn yín jẹ ni Ọlọ́run mọ́sẹ̀ yín ládọ́rùn mọ́tọ́ o ìtànjẹ ni o ìtànjẹ ńlá tó ẹ̀yà bàbá lẹ́yìn ọ̀bọ̀ dọ́wọ́ yín ẹ má jẹ́ ká burú tí ń ṣẹlẹ̀ ní Haúsá ẹ má jẹ́ ṣẹlẹ̀ lọ́dọ̀ tí wọ́n ń bí o ẹ tètè mójútó gbogbo bí tí wàhálà bá ti wà ẹ lọ mójútó bẹ̀kẹ́ parí ẹ̀ nígbà tá a pe tí gómìnà wá s'Ógbómọ̀ṣọ́ tí wọ́n pè Imam Talia àtọ́ba papọ̀ tí wọ́n yanjú rẹ̀ despite that náà ìmáàmù ṣe ń bọ́ sórí mọ́ńbàrí yóò máa sọ̀rọ̀ sọ́ba yóò máa kòwé mọ́ba ọba dẹ̀ gbọ́ kò sọ́ba tí ó wà lórí ilẹ̀ ọba lónìí lú o
ọba ló ní ìlú ìjọba ló nílẹ̀ ṣùgbọ́n ọba ló ní ìlú Islam ò níbi kankan lẹ̀ Yorùbá o ọmọ Yorùbá tí bá ṣe Islam nínú yàrá rẹ̀ ní tí ń ṣe o Islam ò níbi kankan kò ní ẹni tẹ̀ ìtorí kò sí nínú òfin wa a ló fún kankan kò wúlò fún kankan Islam ò ṣe kọ́ọ̀pù kò sóúnjẹ sórí tébù fún anybody gbogbo àwọn tó kéwú lẹ́yìn tí wọ́n fi kéwú ṣe ìrìn àjò ayé wọn pátápátá new science padà sínú ayé bẹ́ẹ̀ gbà fà kó mọ ń kéwú bí ò fọmọ lóyún bí ò fọ ya ọmọ lóyún bẹ́ẹ̀ gbà fà pé kó wá ṣe nǹkan bí kan bí ò dábẹ̀rú yóò bá bẹ̀jẹ́ bẹ́ẹ̀ pé pásítọ̀ pé kó lè orí ọmọ ni wọ́n lọ máa gé kiri wòlíì ta ni ó gbàdúrà fún yàn tí tó ń káfọ̀ṣẹ́ sínú àpótí gbogbo ibi tí wàhálà ti wà nítorí pé kò bá ìlànà òfin wa lọ wọ́n kàn dúró pé káwọn kan lọ ṣiṣẹ́ wá káwọn dẹ̀ máa gbà lọ́wọ́ wọn ìdúró tán dúró nìyẹn tó ọba tó fún ọ lọ́wọ́ wọn tó yín Ọlọ́run tàbí kò wọ́n sàṣẹ ọ àwọn arìnrìn àjò wọn nu àwọn ni wọ́n ń da àlàáfíà ìlú irú àwọn ni wọ́n ń da àlàáfíà ìlú irú wọ́n da ìlú ìlàmú gan nítorí àwọn náà fẹ́ survive torí ẹ̀ ẹ̀yin tẹ́ jágbàbàlú tẹ́ bá dákẹ́ tẹ́ bá yọ tasarafasara kẹ́ yọ tasarafasara kudu jalujalo tó mi ti mi lókè àbí wọn máa ń pè é orí gbogbo wa ní ọjọ́ jálé lórí o. This is Oòduà TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.